lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ 14 oṣù kejìlá ọdún tá a wà yìí the 14th of December 2024 ó ní ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí ẹbọra òwú tàbí bàbá Ìyábọ̀ ni ló máa gbàlejò àwọn olóṣèlú ńlá ọ̀kan láti apá àríwá ìyún òkè ọya tó jẹ́ ilẹ̀ haúsá ọ̀kan sì rí láti apá gúúsù ìyún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Cross River ọ̀gbẹ́ni Donald Duke. Bí ẹ kò bá gbàgbé ọjọ́ sátidé ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano tó díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party nínú ètò ìdìbò ààrẹ ọdún tó kọjá ìyún sẹ́nítọ̀ Musa Robi Kwankwaso ìnáwó àti Donald Duke tí ó ṣe gómìnà ìpínlẹ̀ Cross River nígbà kan iná àjọ gbéra náà sì gba ìlú Abẹ́òkúta lọ lọ́dọ̀ Ọbásanjọ́ láti bá a ṣe ìpàdé bó tilẹ̀ jẹ́ pọ́pọ̀ ọmọ Nàìjíríà ní kò tiẹ̀ mọ̀ pé irú ìpàdé bẹ́ẹ̀ wáyé ṣùgbọ́n nígbà tí Kwankwaso tó lọ gbé ọ̀rọ̀ náà tó lọ gbé e sórí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn àwòrán tán yà ń bẹ̀ láti jẹ́ ká mọ̀ pọ́dọ̀ Ọbásanjọ́ làwọn lọ ní làwọn èèyàn tó mọ̀ wípé irú ìpàdé bẹ́ẹ̀ ni ó mà wáyé bó tilẹ̀ jẹ́ pé Kwankwaso ní ọ̀rọ̀ Nàìjíríà àti bí nǹkan ṣe rí làwọn sọ ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá tó gbọ́ láti ọ̀dọ̀ àwọn tó súnmọ́ ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ pé ọ̀rọ̀ tán sọ ó kọjá ọ̀rọ̀ Nàìjíríà nìkan wọ́n sọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà wọ́n sì sọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 àti pẹ̀lú bí wọn yóò ṣe gba agbára kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ti ń ṣèjọba Nàìjíríà bọ̀ láti ọdún 2015 tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé nínú ìpàdé tí wọ́n ṣe tó jẹ́ ìpàdé tá a lè pè ní ìpàdé ọ̀tẹ̀ ní Ọbásanjọ́ ló ti sọ fún Kwankwaso àti Donald Duke pé bí wọ́n bá wù wọ́n tí wọ́n sì ní lérògbà lóòótọ́ tí kìí ṣe pọ́ńtàn òun láti ilẹ̀ Tinubu wọ́n ní kò jìnnà rárá kìí ṣe pé Tinubu ó ní agbára kan tàbí ọgbọ́n òṣèlú kan tó lágbára tó bẹ́ẹ̀ ó ní tí ó fún láyé jẹ tó sì tún máa fún láyé jẹ ni pé báwọn olóṣèlú alátakò bí wọ́n bá ti pín yẹlẹyẹlẹ ó ní Tinubu yóò máa jáwé olúborí lọ́rùn ni ṣùgbọ́n ó ní báwọn olóṣèlú alátakò wọn máa lè pera wọn kán fọ̀rọ̀ ìjà sílẹ̀ kán sì parapọ̀ pọ̀ sójú kan láti kojú Tinubu wọn yóò lè dànù lọ́dún 2027 wọn lọ́básanjọ́ gba Kwankwaso ní ìmọ̀ràn pé kó má ṣe lọ jáde du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú míì tàbí bóyá NNPP tó wà nítorí pé bí ẹni pé fẹ́ fọ́ ìbò àwọn alátakò ni èyí tí yóò fún Tinubu láì jẹ tán sì ní bàbá náà ó gbà Kwankwaso nímọ̀ràn pé dípò tí ó fi lọ dẹ́gbẹ́ míì lẹ̀ kó parapọ̀ pẹ̀lú gbogbo àwọn gbajúmọ̀ olóṣèlú alátakò kí gbogbo wọn ṣe ìpàdé ká sì fi ẹnu kò lórí ẹnìkan tí wọn yóò bá gbé sílẹ̀ láti bá Tinubu figagbága nínú ètò ìdìbò ọdún 2027 àti láti gba ìjọba kúrò ní ọwọ́ ẹ̀wọ̀n àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyún APC tí gbogbo wọn tí wọ́n jọ ń ṣe.